Àyìnlógo fún iṣẹ́ rẹ bàbá, wọ́n la gbéga, ìwọ ló tó bẹ́ẹ̀ láti fi gbogbo ògo yìí fún, ìwọ ló tó bẹ́ẹ̀ láti fi yìn láti gbéga yìí. Ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́, ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbà yìí. Wọ́n la fi gbogbo ògo yìí fún bàbá, gbọ́ ọpẹ́ wa, Olúwa gbà yín wa, ọba tó pọ̀ nípa àtàgbára, ọba tó ní gbogbo agbára lọ́wọ́, ọba olùwí lè ṣe. Olúwa gba ọpẹ́, Olúwa gbà yín. Wọ́n la tọ̀ wá ní àṣálẹ́ yìí bàbá, sọ́ra rẹ di mímọ́, gbéra rẹ ga, rúra rẹ sókè bàbá, jẹ́ kí orúkọ rẹ kó di mímọ́ nínú ayé wa. Ṣé ohun tó ṣèlérí, ṣé ohun tí ìwọ Ọlọ́run ṣèlérí, bá gbogbo ọkàn pàdé, gbóhùn wọn sókè, tí a gbóhùn wa sókè níwájú ìwọ Ọlọ́run ní àṣálẹ́ yìí. Bá ọkàn gbogbo pàdé, bú jáde bàbá, a ó sì yìn ọ́ lógo láì lórúkọ Jésù Kristi Olúwa tó lùgbàlà wa, àmín. Ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí yìn Jésù yìí lógo fún iṣẹ́ ìyanu rẹ̀, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ fún ohun tí Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé rẹ̀. I want us to begin to exalt him and magnify the Lord wherever you are. Ẹ ká yìn Ọlọ́run yìí fún oore tó ṣe, ẹ ká gbéga fún iṣẹ́ ìyanu rẹ̀ sẹ́. Let us begin to thank him and bless him for what he has done for us. Let's lift our voice in praise, in honor to him. Ẹ ká gbóhùn wa sókè sí Ọlọ́run ní àṣálẹ́ yìí fún oore ńlá gbogbo, fún oore ńlá gbogbo, oore ńlá gbogbo, oore ọjọ́ gbogbo lórí ayé wa. Let us begin to exalt him. Let's begin to magnify the Lord. Let's begin to thank him. Let's begin to bless him. Let's begin to appreciate Jehovah God for his great love towards us. Fún àánú rẹ̀ lórí ayé wa. For his great mercy over us. Fún ìbùkún rẹ̀ gbogbo. Let's give thanks to him. Father, we worship you. Father, we magnify you. Father, we honor you. Let's lift our voice in praise. Let's lift our voice in honor. Let's lift our voice in adorations. Let's lift our voice in praise to the King. Ẹ ká gbóhùn wa sókè sí Ọlọ́run yìí. Olúwa o ṣeun, oore rẹ̀ pọ̀ lórí gbogbo. Olúwa o ṣeun, àánú ìwọ Ọlọ́run ga. Olúwa o ṣeun. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Gbọ́ fún aláàánú rẹ ni. Lift your voice, bless him. Thank him for what he has done for you. Thank him for what he will do. Gbọ́ Ọlọ́run fún tí Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ gbogbo. Gbọ́ fọwọ́ agbára tí ó fi kàn ọ́. Gbọ́ fọwọ́ àánú ńlá. Ẹnìmọ̀ Ísírẹ́lì ò ṣe o. Ẹnìmọ̀ Ísírẹ́lì ò mọ̀ ṣe. Ọba tó pọ̀ nípa àtàgbára ò ṣe o. Ọba tó ń bẹ̀rù gbé ẹrù mi láyé, ọba tí òjòjú ò tì mí. Ọba tí ò jẹ́ káyé ẹ̀yẹ rẹ sẹ́. Lift your voice, bless him. Let's appreciate the Lord. Let's give that thanks to him. Let's give that honor to him. To whom is due to receive it. Fún ẹni tó tó bẹ́ẹ̀ láti gbà yìí. Fún ẹni tó tó bẹ́ẹ̀ tó ní gbogbo ògo yìí. Lift your voice and bless him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa o ṣeun. Olúwa o ṣeun fún ìrìn àjò ayé mi. Thank you, Lord. Olúwa o ṣeun fún ìrìn àjò ayé àwọn ọmọ mi gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank you. Ọba tí ò jẹ́ kí àlàáfíà rẹ sọnù. Báyìí ṣe ń béèrè fún ọba tí ò mú lé wọn lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ó ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ṣé o. Ó ṣé, ó ṣé, ó ṣé, ó ṣé o. Ó ṣé bàbá. Ọba tí ò jẹ́ kí ìtìjú, tí ò jẹ́ kí ìtìjú Sátánì kó borí ayé rẹ.
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣé Olúwa ó ṣé gbogbo ọ̀gá sẹ́ Jésù ó ṣé o ìyá ọba tó pọ̀ nípa tagbára gbé Jésù ìga Ọlọ́run ó ṣé Ọlọ́run mi ó máa ṣe o Ọlọ́run mi ó máa ṣe o Ọlọ́run mi ó máa ṣe o Ọlọ́run mi ó máa ṣe Ọlọ́run mi ó máa ṣe o Ọlọ́run mi ó máa ṣe Ọlọ́run mi ó máa ṣe o. Thank Him, lift your voice to Him, lift your voice in praise to the Lord. Lift your voice to the King, lift your voice to the one that is worthy to receive all glory, all honor, and all adorations. Let's thank Him for what He has done for us. Let's thank Him again for what He will do tonight. Thank you, Lord, that your life will find it. And thank Him because He's ready to do anything in our midst tonight. Lift your voice in praise. Lift your voice in honor. Lift your voice in adoration to Him. Lift your voice. Thank Him. He wants us to thank Him. He wants us to come with thanksgiving in our heart. He wants us to enter His gate with thanksgiving. Pẹ̀lú ìyìn ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun ọba tí òjò burú fún ayé mi Olúwa ṣeun ọba tí ò jẹ́ kí Sátánì dànù Sátánì fẹ́ yí dànù wátá Ọlọ́run ni ò gbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Lift your voice, appreciate Him, give thanks to Him. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Ọlọ́run yìí fún ẹni tó ní ọpẹ́ yìí òun ló ní. Ẹ ká fi ògo fún ẹni tó ní yìí ẹni tó ní gbogbo ògo yìí ẹni tí ọlá yẹ ẹni tí ìyìn yẹ ẹni tí ìyìn yẹ ẹni tí gbogbo ògo yẹ. Dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́ Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣeun Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣeun alágbára gíga ó ṣe lórí ayé mi gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ó wá Jésù ó ṣe o Jésù ó ṣe o Jésù ó ṣe o bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fún fẹ́rẹ̀. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé ayé ti fẹ́ fún mi kọ́ lórí òwà ìyá ògo alágbára bàbá ẹ ṣé Jésù ẹ ṣé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́ kí Olúwa fẹ́ kí a fi ọkàn pẹ́ wá síwájú òun. God wants us to come before Him with a thanksgiving heart. Dúpẹ́ lọ́wọ́ Bàbá dúpẹ́ lọ́wọ́ Bàbá ọwọ́ rẹ̀ dà sọ fún bó ṣeun sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Bàbá sá dúpẹ́ lọ́wọ́ Bàbá sọ fún bó ṣeun sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ Bàbá sọ fún bó ṣeun. Lórí ọmọ lórí
sẹ́. Lọ́wọ́ Ọlọ́run yìí aláàbò rẹ ni. Lọ́wọ́ Ọlọ́run yìí atẹ́nìgbà ní bàbá ní àgbà Olódùmarè bàbá. Bóyá dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Ó yá sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Dúpẹ́ lọ́wọ́ bàbá sẹ́. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Sọ fún bó ṣeun. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣeun. Ó ṣé bàbá Ọlọ́run mi o. Ọba tó dúró tì wá ní gbogbo ọ̀nà ni. Abániṣe òde ọ̀run bàbá mi àgbà. Akọ ayé ẹni yọ lọ́wọ́ ewu gbogbo sẹ́. Alágbára gíga o, Ọlọ́run ìmọ́lẹ̀. Abániṣe òde ọ̀run bàbá. Ọba tó ń gbọ́ àdúrà. Óyá óyá ìyẹ́ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ó tó yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ìyẹ́ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Kábíyèsí ńlá yóò yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ìyẹ́ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Kábíyèsí ńlá yóò yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ìyẹ́ kábíyèsí Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ó tó yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Kábíyèsí oṣó Ọlọ́run ìmọ́lẹ̀. Kábíyèsí oṣó ẹlẹ́dàá mi gbogbo. Bóyá ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí ẹni ẹ̀dínwó lálá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún ọ. Thank Him, lift your voice and appreciate Him. Lord, we thank you, Lord Jesus. Thank Him, just lift your voice, appreciate the Lord. Ẹ ká dúpẹ́ fún oore ńlá tó ṣe inú ayé wa. Ìwà láàyè yẹn oore ńlá ni o. Tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ. It's not over. It's not over. Tí ẹ̀mí bá ti wà, ìrètí wà fún ọsẹ́ o.
ọba tí ò jẹ́ Sátánì gbẹ̀mí rẹ, ọba tí ò jẹ́ kí ìrètí sọnù. Ẹ ò dúpẹ́dúpẹ́, ọba tí ò jẹ́ kí ìrètí sọnù, ìrètí ṣì wà. No matter how far, no matter what you have been through, no matter what is happening in your life, ṣó o sì mí, ṣó o sì mí, ìrètí ń bẹ fún ọ̀sẹ̀. Òkú tó di kú kò lè yìn á o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o Bàbá. Òkú tó di kú kò lè ṣe ohun kankan mọ́. Ó lè yìn Jésù lọ́run o, ṣùgbọ́n nínú ayé kò lè ṣe kankan mọ́. Òkú tó di kú kò lè yìn á o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o Bàbá. Ó yá o, òkú tó di kú kò lè yìn á o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o Bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Òkú tó di kú kò lè yìn á o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o Bàbá. Dúpẹ́ o, òkú tó di kú kò lè yìn á o Jésù. Alágbára kò ní pé mo wà ó yìn ọ́ o Bàbá. Ó yìn á o Bàbá, a ó yìn á o Bàbá, lórí ẹbí, lórí ọ̀rẹ́, nínú ilé, ní gbogbo ọ̀nà sẹ́. Ọlọ́run wa, Olódùmarè ńlá, abániṣe o, kábíyèsí oṣó. Ọlọ́run wa, ó yìn á o Bàbá, ó yìn á o Bàbá. Dúpẹ́. Lift your voice and praise Him. Lift your voice and worship Him. Lift your voice, glorify the Lord. Ó yìn á o Bàbá, ó yìn á o Bàbá. Òkú tó di kú kò lè yìn ọ́ o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o. Ó yá, ó yá, ó yá. Òkú tó di kú kò lè yìn ọ́ o Jésù, torí pé mo wà ó yìn ọ́ o Bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ọba tó ṣàánú fún ayé rẹ ni. Ohun tó ń fẹ́ látọ̀dọ̀ èèyàn nìyẹn, kéèyàn kó ronú jinlẹ̀ kó mórí Ọlọ́run. Ọlọ́run ò ṣe é fojú tẹ́ńbẹ́lú, Ọlọ́run ò sì ṣe é tójú parẹ́. Tó ń tá a dà lónìí olómú ọ dà á, dúró rẹ lónìí olómú ọ dúró. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe oore fún ọ. Ayé rojú bẹ́ẹ̀ yẹn lọ o, Ọlọ́run ni ò gbà fún wọn. Ẹni pa ọmọ tí ò tó gbé. Ẹ̀ka dúpẹ́ wẹ́n tí kì í sùn torí ayé tiwa. Ẹ̀ka dúpẹ́ à ń sin Ọlọ́run alààyè. Ẹ̀ka dúpẹ́ pé à ń sin Ọlọ́run alààyè sẹ́. Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run mo wá sọ́dọ̀ ẹ láàárọ̀ yìí, ní àṣálẹ́ yìí. Mo mọra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ o. Jésù dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo pa mọ́ ní ọkàn mi, nínú ọkàn mi bàbá. Olúwa dáríjì, Olúwa dáríjì, Olúwa dáríjì.
jẹ́ ráàánú ńlá rẹ gbà, jẹ́ ráàánú ńlá rẹ gbà. Béèrè fún àánú, béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Olúwa dẹ́fẹ́, Olúwa fẹ́ jẹrẹ wẹ̀, fẹ́ jẹrẹ wẹ̀ mí. Olúwa fẹ́ jẹrẹ wẹ̀ ayé mi. Olúwa ṣàánú fún mi, fẹ́ jẹrẹ wẹ̀ mí. Béèrè fún Ọlọ́run kó ṣàánú fún ọ, kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn ń lò láti jẹ mí níyà. Every sin that the accuser of your life is using, gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn ń lò láti dènà ayé mi sẹ́. Olúwa fẹ̀jẹ̀rẹ̀ ró tẹ̀jẹ̀rẹ̀ alágbára o. Olùfisùn béèrè pé olùfisùn máa lọ síwájú Olúwa ní gbogbo ìgbà. Olúwa máa ń fẹjọ́ wa sùn. Thank you, we have an advocate. Sátánì ó máa ń lọ ní gbogbo ìgbà síwájú Ọlọ́run gbà wẹ́ arábìnrin ìwọ arákùnrin yẹn náà orí gbogbo nǹkan tó sọ kó má ṣe ló ń ṣe yẹn o. Mélòó ni àṣe nǹkan tó Ọlọ́run, mélòó ni a máa ń láàkì ń ṣe nǹkan tí Ọlọ́run ní ká má ṣe. Alọ́ pé nǹkan tó ní kó má ṣe ló ń ṣe yẹn. Orí pé kò ní ìdìrànlọ́wọ́. But thank for Jesus Christ and our advocate for us. Agbẹjọ́rò wa pé bàbá rántí mo kú nítorí tiẹ̀, rántí ẹ̀jẹ̀ mi lórí ẹ o. Wo ní sùúrù, má jẹ́ kí ìdájọ́ ṣẹlẹ̀ o. Ró tẹ̀jẹ̀rẹ̀ alágbára bàbá, ró tẹ̀jẹ̀rẹ̀ Jésù mi. Bàbá mi máa gbà mí lọ́wọ́ o. Sọ ló tẹ̀jẹ̀rẹ̀ láṣálẹ̀ yìí alágbára, ló tẹ̀jẹ̀rẹ̀ Jésù mi. Bàbá mi máa gbà mí lọ́wọ́ o. Tẹ̀jẹ̀rẹ̀ ní ìrorò tí ọkàn rẹ payá, ó yá kí n lọ Ọlọ́run. Tí ọkàn rẹ payá, èpè ti ẹ̀jẹ̀ lónìí, jẹ́ kí olùfisùn dákẹ́ lórí ọ̀rọ̀ mi. Olùfisùn ti fẹjọ́ rẹ̀ sọ pé àní má dáhùn àdúrà tó ń sọ yẹn o. Olúwa bó ti ẹ̀jẹ̀ rẹ̀ nítorí tèmi lónìí, kí gbogbo ilẹ̀kùn tí ayé tì mọ́ mi kó ṣí lónìí. Olúwa bó ti ẹ̀jẹ̀ rẹ̀, kí ọwọ́ àánú kó fọwọ́ kọ́ ọwọ́ àánú kó jáde sí ayé mi. Ẹ pe orúkọ Jésù, mùkáìlì màkọ́ wà ní Ọlọ́run kó kàn ọ́. Ó yá pe orúkọ Jésù dáadáa. Olúwa ró ti ẹ̀jẹ̀ rẹ̀, Olúwa ró ti ẹ̀jẹ̀ rẹ̀. Ask the Lord that the blood of Jesus mayele makato manifest concerning your life. Bèrè fún ẹ̀jẹ̀ náà kó farahàn lórí ọ̀rọ̀ rẹ lónìí. Ẹ̀jẹ̀ Jésù farahàn lórí ọ̀rọ̀ mi. Ẹ̀jẹ̀ Jésù farahàn lórí ọ̀rọ̀ ọmọ mi. Ẹ̀jẹ̀ Jésù farahàn lórí iṣẹ́ mi. Bí orúkọ Jésù sẹ́, ẹ̀jẹ̀ Jésù kó farahàn lórí ọ̀rọ̀ mi. Rántí pé tí ẹ̀jẹ̀ Jésù bá ti farahàn lórí ọ̀rọ̀ rẹ, àánú dájú nù. Ìkàyàlì mà kó pẹ̀rú kàtàyàbà. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó farahàn. Ìnànà mà kó prado soto kalabatayaba. Ẹ̀jẹ̀ Jésù farahàn lórí ọ̀rọ̀ mi.
Orúkọ Jésù. Má tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́. Ẹ pe orúkọ Jésù sẹ́. Ẹ̀jẹ̀ Jésù farahàn lórí ilé mi. Ní orúkọ Jésù fọhùn jáde. Pe orúkọ Jésù sẹ́. Ẹ̀jẹ̀ Jésù. Ó yá farahàn ní gbogbo ọ̀nà. Ó yá Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó farahàn. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó farahàn. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó farahàn. Ẹ̀jẹ̀ Jésù farahàn lọ́wọ́lọ́wọ́ yìí. Kiri ayé mi kó padà fún mi. Kí ògo mi bú jáde. Orúkọ Jésù. Màkàkà tálí máa kó bẹ sóta yàrá. Gbé orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Màsótó káyàbá. Gbúàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ ẹ pé orúkọ Jésù ní àṣálẹ́ yìí. Olúwa tú tèmi ṣe fún mi. Olúwa dáwọ́lé tèmi fún mi. Jábésì ó ní kí àgbàlá òun kó di ńlá. Kí Ọlọ́run kó pa orúkọ òun dà kó sọ di rere. Kó mú ìbànújẹ́ bẹ̀ kúrò kó gbé ògo lé òun lọ́wọ́. Ìdí tó fi tọ́lọ́run wá pé atóríṣe tó torí rẹ̀ ṣe. Olúwa ṣe tèmi fún mi ní àṣálẹ́ yìí o. Olúwa ṣe tèmi fún mi ní àṣálẹ́ yìí. Olúwa bá ayé mi pàdé. Olúwa bá ayé mi pàdé. Olúwa bá ọ̀nà mi pàdé. Olúwa gbóhùn ẹkún mi ní àṣálẹ́ yìí. Hear the voice of my cry, O God. Mo ogun ayé mi dópin lónìí. Ìkàyẹ́lì mo kó parusa táyàbá. Ìbànújẹ́ mi kó let your failure, let your disappointment come to an end. Ẹ pé Jésù bí tẹ wá sẹ́. Lọ́wọ́ agbára jáde bàbá. Nítorí ayé mi tọmọtọmọ. Nítorí ilé mi tọ̀nà mi gbogbo. Olúwa dìde kó gbè mí níjà. Olúwa dé kó lànà àbáyọ. Àwọn ọlọ́run lánàá kó gbàdúrà sẹ́. Olúwa ṣe tèmi fún mi ní àṣálẹ́ yìí. Ó màkàílì màkàpà sùtà gàbà. Bí orúkọ Jésù bí tó wá sẹ́. Ẹ pé Jésù yẹn. Pé kí Ọlọ́run kó ṣe tìyín fún yín ní àṣálẹ́ yìí. Ọ̀nà kó là fún ayé yín. Ó yá Olúwa ṣe tiwa fún wa ní àṣálẹ́ yìí o. Màkàílì màkó pẹ̀rú sàtà gbúàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ pé orúkọ Jésù. Màsọ́tò tó torí màkàyàbá ẹ pé orúkọ Jésù. Olúwa dìde nínú agbára rẹ yanjú ọ̀rọ̀ mi. Orúkọ Jésù. Màkàtàtàtà ẹ pé orúkọ Jésù. Màyé Olúwa dìde yanjú ọ̀rọ̀ mi ní àṣálẹ́ yìí. Ẹ pé orúkọ Jésù. Olúwa dìde yanjú ọ̀rọ̀ mi ní àṣálẹ́ yìí. Fàgbára rẹ ṣe tèmi o bàbá. Fàgbára rẹ ṣe tèmi. Fàgbára rẹ ṣe tèmi o. Òní kí n má wọlé aláwo lọ bàbá. Fàgbára rẹ ṣe tèmi. Òní kí n mọ ṣẹ̀ṣọ́ṣẹ́. Òní kí n gbẹ́kẹ̀lé Ọlọ́run aláìṣẹ̀. Fàgbára rẹ ṣe tèmi o. Fàgbára rẹ ṣe tiwa. Ó yá kó dára fún mi láyé. Kó dára fún mi lọ́run. Jẹ́ kó rí mi kó yẹ fún ìgbàlà. Fàgbára rẹ ṣe tèmi. Tí Ọlọ́run ò bá ṣe sáré tó fẹ́ ṣe. Ní mo ti fẹ́ sá sígbà mo sátọ̀ wá bàbá. Ní mo ti fẹ́ yà sí Olódùmarè nígbà tí Ọlọ́run ò bá dá sí ọ̀rọ̀ mi gbogbo. Ẹ pe orúkọ Jésù sẹ́. Olúwa fi agbára yanjú ọ̀rọ̀ tèmi ní àṣálẹ́ yìí o. Ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ ayé mi yìí yóò ní ìyanjú. Fàgbára rẹ ṣe tèmi o. Fàgbára rẹ ṣe tèmi o. Fàgbára rẹ ṣe tèmi o. Bàbá agbára ńlá rẹ bàbá. Fàgbára rẹ ṣe tèmi. Ṣí ọkàn rẹ páyánbé tó wà yẹn. Kó dára fún mi láyé. Kó dára fún mi lọ́run. Kó rí mi kó yẹ fún gbàlà. Fàgbára
fún ìgbàlà agbára rẹ̀ ó yá káyé rẹ̀ kó yẹ fún ìgbàlà agbára rẹ̀ ṣe tèmi ó yá lórí ọmọ gbogbo agbára onígorí rẹ̀ kó yẹ fún ìtúsílẹ̀ agbára rẹ̀ ṣe tèmi kó rere kó kàn láyé sẹ́ agbára ó yá ohun rere kó tọ́ ayé rẹ̀ wá lónìí ọlọ́run mi agbára gbogbo ogun tó ní ayé ẹni ká kó padà sẹ́ o agbára lórúkọ Jésù ní gbogbo ọwọ́kọ́wọ́ kó jáde nínú ayé rẹ̀ wá ilé àbàká sàtáyà oya wúrà bàkàtàtàtà ilé bàkàtà lórúkọ Jésù gbogbo nǹkan kó padà sẹ́ agbára rẹ̀ ètè ní kórìí mi kó yẹ fún ìgbà agbára ayé mi kó yẹ fún ìgbà làṣẹ o kórìí mi kó yẹ fún ìgbà là bàbá mi ayé mi kó yẹ fún ìgbà là Ọlọ́run kórìí mi kó yẹ fún ìgbà làṣẹ o ayé rẹ kó yẹ fún ìgbà là bàbá bára rẹ ṣe tìmẹ nínú àdúrà yìí óyá bára rẹ ṣe tìmẹ nínú ọdún yìí nínú oṣù Ifá lórúkọ Jésù gbogbo orí gbogbo ẹgbẹrẹ orí ẹ kó yẹ fún ìgbà làṣẹ bára gbogbo ọwọ́ ogun kó jáde sẹ́ o ilé àmàkọ́ bẹ̀rù sàtà gbogbo ọwọ́ ogun kó jáde sẹ́ ẹ ṣe tìmí ẹ pe orúkọ Jésù ó dandan kọ́lọ́run kó náwó agbára ẹ pe orúkọ Jésù Olúwa fẹ́ agbára yanjú ọ̀rọ̀ mi sẹ́ ọ̀rọ̀ àìbímọ mi ọ̀rọ̀ àìlọ́kọ mi ọ̀rọ̀ àìríṣẹ́ mi Olúwa fẹ́ agbára rẹ yanjú ẹ Lord, use your power to settle my case tonight. Ọ̀rọ̀ àìníwèé ìgbèlú tí mo ti ń wá látijọ́ yìí o ọ̀rọ̀ aláṣeyọrí ohun rere sẹ́ ẹ̀yin ogun ọ̀run òun kó lè màkà tàbí màkà pẹ̀rú sàtẹ̀yà ẹ̀yin ogun ọ̀run ẹ fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ mi ní àṣálẹ́ yìí àmọ́nà fẹ́ kó orúkọ Jésù mi tó wà sẹ́ Olúwa fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ mi let God use his power to settle your case Olúwa fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ ọmọ mi sẹ́ bí orúkọ Jésù mi tó wà ẹni mọ Ísírẹ́lì náwó agbára rẹ kó fi yanjú ọ̀rọ̀ mi ọwọ́ agbára Ọlọ́run yanjú ọ̀rọ̀ mi sẹ́ ó yá ohun tuntun kó ṣẹlẹ̀ fún mi láyé bí orúkọ Jésù Olúwa fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ mi Olúwa náwó agbára yanjú ọ̀rọ̀ mi Olúwa fi agbára yanjú ọ̀rọ̀ mi ní orúkọ Jésù Olúwa fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi ní orúkọ Jésù Olúwa fọwọ́ agbára yanjú àníwèé ìgbélu yẹn ẹni máa Ísírẹ́lì náwó agbára yanjú ẹ̀ lónìí mọ́nà lánàá kó gbàdúrà sẹ́ Olúwa náwó agbára yanjú ọ̀rọ̀ mi sẹ́ ní kàkàyàmà mọ́kọ́ pẹ̀rú sátayàbà ní kàlímà kọ́tọ́ tẹ́lẹ̀mà kàtàyàbà ní púrọ́dà kẹtẹ́lẹ̀ mọ́kọ́ pàrọ̀pàdà bí orúkọ Jésù Olúwa náwó agbára rẹ̀ ní orúkọ Jésù fọwọ́ agbára yanjú ọ̀rọ̀ mi sẹ́ ò bá képe níbo ló wà sẹ́ ní orúkọ Jésù Olúwa fọwọ́ agbára rẹ̀ yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí gbogbo tó ń gbé wá síwájú rẹ̀ ní àṣálẹ́ yìí ẹ̀yin ogbon rẹ̀ yanjú ẹ̀ ní orúkọ Jésù ó dákẹ́pẹ́ fún ọ ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù ẹ̀yin ogbon rẹ̀ yanjú ẹ̀ ọ̀rọ̀ òwe ìgbélu ni ọ̀rọ̀ àìrọ́mọbí ni ọ̀rọ̀ àìrọ́kọ ni àríṣẹ́ṣe ni àlàáfíà ní àgọ́ ara ni ní orúkọ Jésù ẹ̀yin ogbon rẹ̀ yanjú ẹ̀ ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù ìdààmú ọkàn ní ẹ̀rù bíbà ni ní orúkọ Jésù ìkàyẹ́mà kọ́ pẹ̀rú sàtà àṣetì ní àmúbọ́ ni ní orúkọ Jésù Olúwa náà agbára yanjú ẹ̀ ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù Daddy settle it o God mekayalabakapayaba
Ekelimoko perusate. La prando ko perukatayaba. Le prende ketelebo kapayaba. Le prende ketelebo kata. Ay makata le makosotolia. Le prendo tokoli makata. Mayala makosoto le bakatelebo. Le prende ketelebo kaba. Makoshoto dole ketelebo. Mayele moko perupatelebo. Le prende ketelebo kapaya. Le sento toli meketelebo. Makele makatalabo. Ni orúkọ Jésù kí ọ̀run kó yanjú ọ̀rọ̀ rẹ lónìí. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa, Olúwa tú orí mi wẹ̀. Ẹnìkan gbogbo tó fi wẹ̀ tó ọṣọ kẹṣẹ tí ayé táyé gún fún ọ. Ìgbà tó pẹ́ kó lọ mú ohun tó fi ń wẹ̀ kí n gbàdúrà sí fún ọ. I'm not going to dwell too much on it. Ní extend it out. Ìwọ tó bá rí mú mọ̀ pé àdúrà yẹn fún ọ. Tó bá lè rí ọṣẹ yẹn mú. Okay, tó bá dẹ̀ rí mú dédé ni. Don't worry about yourself. Don't worry anything. Hallelujah. Ẹ o gbogbo ohun tó fi wẹ̀ orí. Gbogbo ọṣẹ kọ́ṣẹ ọ̀run kó wẹ̀. Ẹ pé orúkọ Jésù. Ìwọ ni kó tú orí mi wẹ̀ fún mi. Ohun táyé ní kó wẹ̀ dànù tí ò ṣe wẹ̀ dànù yẹn. Gbogbo ohun tó ti gún tó ti tán. Gbogbo tó tún fa ogun wọlé. Gbogbo ohun tó tún fa ogun wọlé. Ẹnìkan mò ń bọ̀ wí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ohun tó ń fa ogun wọlé. Ohun tí mò ń wo bíi yẹ́lò. Mo jẹ́ pé ọṣẹ yẹ́lò náà wà ní. Ó possible. Yẹ́lò. Gbogbo ohun tó ń fa ogun wọlé sínú ayé mi o. Ẹ̀jẹ̀ Jésù parẹ́. Gbogbo ohun tó fi wẹ̀ orí. Ikatada makata la bakata kabakata ya. Na katali makoperu sataya ra. Èyí tí ò jẹ́ kó rí yẹn gbarisẹ́. Ní orúkọ Jésù náà fi wẹ̀ ògo dànù mọ́ ọ lọ́wọ́. Ọlọ́run tú orí tèmi wẹ̀ lónìí o. Wẹ̀ èpè dànù. Olúwa tó rí ọmọ mi wẹ̀sẹ̀. Wẹ̀ àṣetì dànù. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ orí mi. Ìkàtà ohun tó lè wẹ̀ orí èèyàn ní ẹ̀jẹ̀ Jésù. Ohun tó lè wẹ̀ ayé ẹni ní ẹ̀jẹ̀ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ orí mi. Gbogbo tí mo fi wẹ̀ orí. Ètí ò jẹ́ kí ọwọ́ mi bá ire láyé. Ó yá ló kàtáyàmà. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Ó yá lí kàtáyà ẹ̀jẹ̀ Jésù kó dàpọ̀ mọ́ mi. Ẹ tú mi wẹ̀sẹ̀. Ó yá. Ẹ tú mi wẹ̀sẹ̀. Ní orúkọ Jésù. Ogun ọ̀run ẹ tú mi wẹ̀ ní àṣálẹ́ yìí. Ẹ wẹ̀ èpè dànù. Ẹ wẹ̀ gbogbo ọwọ́ ayé dànù. Ask the Lord to redeem Kataya to wash you. Olúwa tú mi wẹ̀ ní àṣálẹ́ yìí. Wẹ̀ orí mi fún rere. Gbogbo ọwọ́kọ́wọ́. Gbogbo tí mo lò tó lòdì. Gbogbo tí mo gbà tó lòdì. Èyí tó lòdì sí ìṣerere. Èyí tí ò jẹ́ kí ìbùkún dé. Èyí tí ò jẹ́ kí ọ̀nà là. Ní Kataya makataya. Èyí tí ń kórè dànù mọ́ mi lọ́wọ́. Èyí tí ń jíre dànù mọ́ mi lọ́wọ́. Bí orúkọ Jésù mi tó wà sẹ́. Ẹ tú orí ìwẹ̀ fún mi. Ẹ tú orí ìwẹ̀ fún mi. Ẹ tú ayé ìwẹ̀ fún mi. Ní orúkọ Jésù. Ẹ tú orí ọmọ mi wẹ̀. Ní orúkọ Jésù. Ẹ tú orí ọmọ mi wẹ̀. Ó yá gbogbo ọmọ mi gbogbo. Ẹ tú orí wọn wẹ̀ sẹ́. Ẹ wẹ̀wẹ̀ ọ̀tún fún wa. Ní orúkọ Jésù. Àní gbàdúrà. Mo ní kí Ọlọ́run kó wẹ̀wẹ̀ ọ̀tún fún wa. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gbogbo àmì ìjákulẹ̀. Ní orúkọ Jésù. Gbogbo àmì ìjákulẹ̀. Ẹ̀jẹ̀ Jésù parẹ́. Gbogbo àmì ìjákulẹ̀. Ẹ̀jẹ̀ Jésù parẹ́. Ní orúkọ Jésù. Gbogbo àmì ìjákulẹ̀. Ẹ̀jẹ̀ Jésù parẹ́. Àmì ìjákulẹ̀ kó parẹ́ lónìí. Ní orúkọ Jésù. Àmì ìjákulẹ̀ kó parẹ́ lónìí. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wẹ̀rí o, wẹ̀rí mi o. Wẹ̀rí o, wẹ̀rí mi o. Bàbá ó bí mi má gbà bọ̀dé. Wẹ̀rí mi o. Óyá. Wẹ̀rí o, wẹ̀rí mi o. Jésù ni. Wẹ̀rí o, wẹ̀rí mi o. Orí mi má gbà bọ̀dé. Wẹ̀rí mi o. Mo ní wẹ̀rí o, wẹ̀rí mi o. Bàbá wẹ̀rí o, wẹ̀rí mi o. Bàbá o káyé mi má gbà bọ̀dé o. Wẹ̀rí mi o.
rúbọ ọwọ́ ìtìjú ìkàdáyì màkàtà yàdà yàrá sàtẹ́lì màkàtà yàrá Ọlọ́run kó ran ayé rẹ lọ́wọ́ ṣẹ́ ní gbogbo ọ̀nà nínú ayé rẹ ni ògbógbó kú jáde o wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o alágbára wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o bàbá orí mi máa gbà bọ̀dé wẹ́ẹ̀rí mi o Jésù wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o orí mi ṣe wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o bàbá o orí mi máa gbà bọ̀dé wẹ́ẹ̀rí mi o Jésù ló lè wẹ orí ẹni máláyé gbogbo ọṣẹ kọ́ṣẹ́ kò lè worí rẹ àbẹ́ ẹ̀jẹ̀ Jésù kíkàdà nàmà kó tòtò lè bá sókò tè nígbà kàtàkàtà kò sí ìwẹ̀ tó lè wẹ̀ àbí Jésù bá wẹ ayé rẹ ní bàbá wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o orí wẹ́ẹ̀rí mi o bàbá mi o wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o bóyá orí mi máa gbà bọ̀dé o wẹ́ẹ̀rí mi o pé Jésù wẹ́ẹ̀rí 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 mi o bàbá wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí o wẹ́ẹ̀rí mi o bàbá o káyé mi máa gbà bọ̀dé wẹ́ẹ̀rí mi o bóyá orí mi máa gbà bọ̀dé sáwẹ́ bóyá kó fẹ́ jẹrẹ wẹ́ orí mi máa gbà bọ̀dé wẹ́ bóyá pé jẹ́ orí mi máa gbà bọ̀dé sáwẹ́ rí mi o sọ fún Ọlọ́run orí mi máa gbà bọ̀dé nínú ọdún yìí àìmọ̀ ká bàtà káyé mi máa gbà bọ̀dé sáwẹ́ rí bóyá sọ fún Jésù orí mi máa gbà bọ̀dé wẹ́ orí ọkọ rẹ ò gbúdọ̀ ká orí mi máa gbà bọ̀dé sáwẹ́ gbogbo ọwọ́ ogun orí mi máa àìmọ̀ ṣàgbà orúkọ Jésù orí mi máa gbà bọ̀dé wẹ́ẹ̀rí mi o ẹ pé orúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ wẹ ayé mi gbogbo tó wọlé sí mi lára gbogbo tí ọ̀tá ti yọjú sí ayé mi sẹ́ ní orúkọ Jésù bí tí ẹ̀tàn ti mú ogun wọlé wá Olúwa bá ogun náà wí Olúwa wẹ orí mi fún ara rẹ ní àṣálẹ́ yìí bá wẹ orí ọmọ mi ní orúkọ Jésù bá wẹ orí ọmọ mi wẹ orí ayé mi fún mi sẹ́ ask God to wash you in His blood fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí oore kó wá fún mi láyé fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí èmi náà fẹ́ ṣe rere fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí mẹ́kọ̀ oore kó bọ́ sí fún mi fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ọ̀nà kó ṣí fún mi sẹ́ fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí ìkà yìí máa kó pẹ̀rú sàtà fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ wọ́n dẹ̀jẹ̀ lé wọn lórí lónìí dúà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa wọ́n ní pé o ti ń tiraka lọ́pọ̀lọpọ̀ it's not that you are putting your best gbogbo ohun tó mọ̀ ló ti ṣe níbo ló ti dé àdúrà wo ló ti gbà irú àwẹ̀ kò sáwẹ̀ tó mọ̀ tán àwẹ̀ má rọrùn àwẹ̀ funfun kò sí lè tó mọ̀ tán àdúrà wo ló mọ̀ bó ṣe ń torí sókè ló sọrí sílẹ̀ èwo ló ti ṣe tán ẹ pé orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ fàyè gbà mí ẹ gbà mí lọ́wọ́ tí ń bá ayé mi fínra yìí gbogbo tó ń túra rẹ̀ mú gbogbo ogun tó ń túra rẹ̀ mú every battle that reinforce himself ogun tó ń túra rẹ̀ mú tó dàbí kò ní ṣe yìí gbogbo ọ̀nà táyé dí tó dàbí kò ní là yìí that you have come to a point to give up hope I want to surrender mo ṣe lè tí mo lè ṣe gbogbo ogun tó ní kókó sú ọ gbogbo ogun tó ní kó rẹ̀ ọ́ ní orúkọ Jésù gbogbo ogun tó kún kó sú ọ gbogbo ogun tó ní kó rẹ̀ ọ́ tọmọtọmọ ẹ̀yin ogun ọ̀run ẹsẹ̀ bá ń dá sí ọ̀rọ̀ mi Olúwa dá sí lónìí Olúwa gbè mí níjà Olúwa dá sí lónìí ask the Lord for divine intervention of God ó tó gbàwẹ̀ títí tó tí ò lọ yẹn
ohun tó sákiri tí ò fi ọlẹ̀ yẹn sẹ́ ẹ̀yin ogun ọ̀run o Olódùmarè mo sáde ọ lónìí àyílì màkà tàtàtàtà ogun létí ń lé mi ká ní orúkọ Jésù ètí ń dí ọ̀nà ìṣeré. Can you lift a voice and talk to God? Gbogbo tí ń yọ mí lẹ́nu yìí ní orúkọ Jésù àwọn tó fìlú lẹ̀ fún èyí tí ò padà lẹ́yìn rẹ̀ àwọn tó fìlú lẹ̀ fún èyí tí ò kú ònú ayé ẹ̀ àwọn tó sá fún títí èyí tí ò jó lọ óyá ní àṣálẹ́ yìí Olúwa mú ọwọ́ náà kú ònú ayé mi àyẹ́lì màkàlì màsáìdà màtótẹ́lì màkàtẹ́lì màkúta kàtàkàtà màtótólì màkọ́pẹ̀rú pẹ̀tẹ́kàtà lánàá kó gbàdúrà ní orúkọ Jésù màtótótótólì kàdà bí orúkọ Jésù màtótólì màkàtàyàbà làkẹ́dì màkàtàyàbà bí orúkọ Jésù ìwọ ogun yìí ó yá parẹ́ nínú ayé mi ìwọ ogun yìí parẹ́ lórí iṣẹ́ mi ìwọ ogun yìí parẹ́ nínú ayé ọmọ mi ìwọ ogun yìí parẹ́ lórí ọ̀nà mi gbogbo ìwọ ogun yìí ní orúkọ Jésù ó yá wọlé nínú ayé àwọn èèyàn iṣẹ́ ìwọ ogun tó fẹ́ kó oore dàgbà fún wa ogun tí ò jẹ́ kí oore pẹ́ lọ́wọ́ rẹ bá ṣe ń fún ọlọ́ngbà sọnù àyílì màkọ́ pẹ̀rú sàkàtàkàbà làkàní màkọ́ tẹ̀kẹ́lẹ̀bà bí orúkọ Jésù ìwọ ogun ìwọlẹ̀ṣẹ̀ màkàyè màkàtàkàbà ogun ẹ̀jẹ̀ tí ń jà mí ní orúkọ Jésù ní ànànà màkàpá yàrá ìwọ ogun ìkan mi ní màkọ́lì màkọ́ pẹ̀rú sàtà ogun àdúgbò tí ń jayé mi sẹ́ ó yá mbólówọ̀sẹ̀ ogun májẹ̀mú ní orúkọ Jésù ó yá wọlé ní àṣálẹ́ yìí bí orúkọ Jésù bí orúkọ Jésù gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ṣebí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àwọn tí ó máa gbà á ipá ni wọ́n fi gbà á because you have suffered violence and when you taking it you are taking it by force. Why are you taking it by force? Because èṣù ọgbọ́n ò fẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ni èṣù gangan ò fẹ́ fi ilẹ̀ so wàá gbà nípa ni èṣù fẹ́ filẹ̀ èṣù fẹ́ filẹ̀ o bẹ́ẹ̀ kó mọ̀ yẹn o ká mọ̀ yẹn dáadáa èṣù fẹ́ filẹ̀ o pé èṣù wà ó fẹ́ filẹ̀ èṣù ń wòyàn pé mo ti nà tó mo ti fi àjẹ tó pé yẹ kí n filẹ̀ kó máa lọ never kó lè ṣẹlẹ̀ pé yàn jí àtọ̀ lọ́wọ́ Sátánì bó na olú ẹ̀ tó bó ṣolú ẹ̀ bá bó ṣayé olú ẹ̀ báṣabàṣá bẹ́ẹ̀ òkè ilé ìyá tí mo fi jẹ́ tó ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ níbo ẹ̀mí èṣù kì í ṣe bẹ́ẹ̀ kò fi Bíbélì rẹ̀ hàn mí pé èṣù máa ń ṣe bẹ́ẹ̀ open your scripture and show me a chapter in the Bible tó ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ pé ẹ̀mí èṣù ó wòyàn títí nípa àyà ti tó àfi tí Ọlọ́run bá lè jáde ẹ lọ bèèrè ọkùnrin Gádàrà ni ó gba ayé ẹ̀ ó gbọ̀nà ẹ̀ ni ó sọ ayé rẹ̀ di kólóbó ó tún tì í ta ó mú kó ònú àwọn èèyàn ó tún sọ sínú bójì àfi jẹ́ tí Jésù pàdé ayé ẹ̀ Jésù yóò pàdé ayé tiẹ̀ láṣálẹ́ yìí ṣàmì dáadáa àmín gbogbo ohun tó lé ọ kiri ó ti ṣàṣìṣe lónìí ó ti lé ẹ sọ́dọ̀ Ọlọ́run ó dà kó sì gba ìtúsílẹ̀ ohun tó lé ẹ yẹn tó ti lé ẹ sọ́dọ̀ Ọlọ́run yẹn ó dà kó ó ti ṣe mistake tó fi lé ẹ sọ́dọ̀ Ọlọ́run yẹn ogun míì léèyàn káàkiri á léèyàn síbò míì á tiẹ̀ sọ́dọ̀ àwọn mi tí ó fi nǹkan míì lò ẹ sísítà ẹ bá ṣe kíní ẹ lọ ṣe kíní nà kíní kan ní kẹ́ ẹ lọ ṣe bàbá kan wà bí kankan kò bá wẹ̀ jẹ́ o kó ṣáà ti gbàtú sílẹ̀ ni ẹlòmíì ò kíá ọ̀pọ̀lọpọ̀ wa ò kíá o ò bá jẹ́ gbìtúgbìtú ni wọ́n ní ó lò àní kí ṣáà ti rí ìwòsàn mi irọ́ ló pa kò sí nǹkan kò lè lé nǹkan kan jáde nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ogun yẹn padà bọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀ yìí ṣépè náà ewu pásítọ̀ tó ń ṣépè tó ní kíní ẹ̀ ti padà bọ̀ ẹ̀mí èṣù lè lé ẹ̀mí èṣù jáde o ti Jésù ló sọ bẹ́ẹ̀ tí n bá lo ẹ̀mí èṣù tí nǹkan kan náà ń ṣe yẹn tó jẹ́ ẹ̀mí èṣù ni kò lè lé jáde báwo ló ṣe fẹ́ lé jáde ó lè fún yàn relief
ó lè fún yàn relief pé ẹ fún mi ṣe o, ẹ̀yin ayé ẹ fún mi ṣe o, wọ́n á fún ṣe, ogun yẹn ló máa pa ènìyàn kẹ́yìn. Bẹ́ẹ̀ ni mo sọ, tí ẹni ò bá sátọ̀ Ọlọ́run kíní ẹ̀ ló máa pa ènìyàn kẹ́yìn o. It's just a matter of time. A kọ̀ ṣe bọ̀ wọ́n tún wá kọ̀ yìí kan mọ́ gbogbo ẹ̀ rẹ́kẹ́tẹ́ ni ó lọ́nu. Hallelujah. Ṣùgbọ́n tí Jésù bá gbọ́ ọ́ tí Jésù bá tú ọ sílẹ̀, Bíbélì confirm ẹ̀ fún mi pé you are free indeed. Tí Jésù bá ṣẹ́ ogun yẹn ṣẹ́ wọlé pátá nìyẹn, ogun yẹn kò lè gbérí mọ́. Ẹ pe orúkọ Jésù, ìwọ Jésù mo fi ọ̀rọ̀ ayé mi lọ sẹ́, ìwọ Jésù mo sátọ̀ wá, ìwọ Jésù ni mo gbẹ́pẹ́, ìwọ Jésù mo gbé ohùn mi sókè sí, ó yá gbà mí, ó yá gbà ayé mi sẹ́, ó yá gbà ọ̀nà mi, yìí ni màkàí màsáìdá, ó yá gbà ayé mi sẹ́, ó yá gbà ìrìn àjò mi, gbàdúrà sẹ́, Olúwa gbà mí, Olúwa gbà mí, gbà ilé mi sẹ́, kò gbúdọ̀ bàjẹ́ fún mi, kò gbúdọ̀ dàrú fún ayé mi sẹ́, màkàí ẹ̀yin bí ọ̀tá tí ń rò dànù, ẹ bá ogun èṣù yìí, ìkà yìí màkàí pàṣátà, ẹ mú gbogbo ọwọ́ tí ń yọ mí lẹ́nu ìkúrò ní orúkọ Jésù. Màtótótótó ní màkàtàyàbá, màyálí màkọ́tò dìde màkàdàbá, orúkọ Jésù, ní orúkọ Jésù, ọwọ́ ogun ìjáde, ọwọ́ ìbànújẹ́ ìjáde, ọwọ́ ogun ìjáde, ọwọ́ ìbànújẹ́ ìjáde, bí orúkọ Jésù kó jáde ní kàtàlí màkọ́pẹ̀rú sàtẹ̀, bí orúkọ Jésù kó jáde nínú ọ̀ràn rẹ̀, ní orúkọ Jésù kó fa iye ọmọ rẹ̀ lẹ̀, ogun afáyé ẹni ṣe ẹ̀yẹ yìí, ní orúkọ Jésù ogun aṣọ ayé ẹni dáláì mọ́ ṣe yìí, ní orúkọ Jésù ogun ajínigbé yìí, asọ̀rẹ̀dòfò abarijẹ́, adójútì ayé ẹni sẹ́, ìwọ ogun yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa, ní orúkọ Jésù jáde, 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 ní ayé àwọn èèyàn jáde, ní orúkọ Jésù jáde, ní iṣẹ́ àwọn èèyàn jáde, come out in the name of Jesus. Gbogbo tó ti gbàyè máa lọ́wọ́, ní orúkọ tí ò jẹ́ kí àṣẹ ti wọlé wá, ní kàtí ò jẹ́ kí àṣeyọrí wọlé wá, ogun tó ti gbàyè máa lọ́wọ́, tí ò jẹ́ kí ògo fara, ogun tó ti gbàyè máa lọ́wọ́, èyí tó dí gbogbo ọ̀nà rẹ gbogbo, ọ̀nà eré gbogbo, ní orúkọ Jésù, ìwọ ogun yìí palẹ̀mọ́, 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 ní orúkọ Jésù pákẹ́ olódàlì, ní orúkọ Jésù pákẹ́ olódàlì, búà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. This week is the week that Jesus prepare, that historically that Jesus Christ, we know that is get ready to pay the price for you. As we know, this Sunday is Easter Sunday that will celebrate the resurrection of our Lord Jesus Christ. Jesus, just put in the measure just in this week. That's okay. Let's get ready to pay the price for your life. Ó san gbèsè fún ayé rẹ pé kó má bàa dààmú yẹn mọ́lẹ̀. Ó ní ṣègbé ìdí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti bà gbogbo iṣẹ́ èṣù jẹ́. Ogun àìrọ́kọ yẹn ṣe èṣù ni o. Ọlọ́run ló ń fìyà jẹ mí, Ọlọ́run kọ́ ló ń fìyà jẹ, Sátánì ló ń fìyà jẹ ọ́. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ló àmúrò pé Ọlọ́run ló ń fi kíní ẹ̀ ṣe mí, Ọlọ́run kọ́ ló ń fi ń ṣe ọ́, Sátánì ló fi ń ṣe ọ́. In God there is no evil. In him there is no evil. Nínú Ọlọ́run kò lè jẹ́ aláàánú kó tún jẹ́ ẹni ìka èèyàn. Ṣùgbọ́n mo ní gbàgbé Ọlọ́run máa aláwọ̀ Sátánì láti jẹ èèyàn yà. Òun kọ́ ló fẹ́ jẹ ọ́ yà, Sátánì ló fẹ́ jẹ ọ́ yà. Ṣùgbọ́n if you just let go, you will let Satan to do his work. Ọlọ́run kọ́ ló ń jẹ èèyàn, Sátánì ló ń ná yàn.
òun ló fẹ́ bá tiyàn jẹ́, ó fẹ́ bá tiyàn jẹ́ already. The grace of God is preventing him not to do anything for you. Ṣùgbọ́n nígbà tí yóò bá gbọ́ràn ó máa lọ ṣe nǹkan tó ẹni tó ń dóde ẹ̀ tí ń dóde iwájú ọ̀nà wọ́n ló mọ̀ òkú gbọ́ràn máa lọ. Ọlọ́run aláwẹ̀ pé ṣe bó gbọ́ràn ní fílẹ̀ kó máa lọ ẹni tó ń dóde ọ̀ ń bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni pàtó bá fólú ẹ̀ ní káfà kan olùwàsápadà gbà mí Ọlọ́run kọ́ ló ń jẹ ọ́ níyà ẹ pé orúkọ Jésù. Ṣé mo sọ pé I know the thought I have towards you, not of evil. Look at that very chapter very well. But of good. Ó ní mo mọ èrò tí mo ní sí yín o nípa tèmi o. Èrò tèmi ní o kò yẹ pé kó má bímọ láyé. Èrò tí mo ní pé kò yẹ kó má lọ́kọ, kò yẹ pé tó wù ọ́ kó má ní torí mo have paid the price. Ẹ pe orúkọ Jésù sẹ́, Olúwa mo sátọ̀ wá. Olúwa gbà mí lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ sí mi yìí. Deliver my life from what is happening in my life. Olúwa gbà mí lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ sí mi yìí, ọmọ tó ń ṣẹlẹ̀ sí ẹ o. Mo sọ pé it is very obvious now. O tẹ̀ nídìí wòlíì kó sọ fún ọmọ. O ti mọ tó ń ṣẹlẹ̀ pé yes látijọ́ ètò tí wọ́n kò jí rí. O tún pẹ́ láti ètò tí wọ́n mọ̀ látijọ́ ìgbogbo èèyàn ń ṣe lọ́wọ́ kan ní wárákátá ní ó ń dì. Ìwọ ń ṣe ti ayé yí dànù mọ́ ọ lọ́wọ́. O tún pẹ́ látijọ́ ètò tí ń ṣiṣẹ́ látijọ́ yẹn. Àwọn tẹ́jọ bẹ̀rẹ̀ lẹ́nu iṣẹ́ yẹn wọ́n ti rí nǹkan méjì mẹ́ta tọ́ka sí pé àwọn kan táwọn fi ṣe láyé rè ìwọ ò tí ì rí kankan mọ́ mẹ́. O ti mọ̀ pé yẹ̀ ṣe lé oṣojú lásán. Nǹkan mìíràn wà wà pé àkílẹ̀ ìtẹ̀sùn it's so very obvious. Ó ti di farahàn pé mo ń ṣojú lásán. Ọwọ́ Ọlọ́run ló need. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run mo sátọ̀ wá. Bá ń bá kíní ìwé inú ayé ọmọ mi. Bá ń bá kíní ìwé inú ayé ọkọ mi. Makata le makoperu sata. Ogun agbára sọnù. Ogun tẹ́tẹ́ tí ń yí nǹkan dà tí òjò lákòjọ. Óyá. Gbàǹgbà dànù. Olúwa ṣẹ́ ogun yìí. Gbogbo ọwọ́ ìjà tó ń jà títí tí ń jà mí. Ní kàtá yàrá. Makoli makoperu sata. Ọwọ́ adójútì ayé ẹni. Ní kàtá lè makoperu sata. Olúwa ṣẹ́gun fún mi lónìí. Màtótótótó ní àbá. Ó yá pé orúkọ Jésù. Ó yá pé orúkọ Jésù. Olúwa tú mi nídè. Já mi ní ìdèsẹ́. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín. Ìwọ tó ti ṣe àkíní yẹn. Èyí ní 30. Find 30 people and share to them. As you do it, ìbùkún tẹ̀lé. Do your best. Hallelujah. Share to 30 people. Do it. If you can do it, do it. If you have 30 people on your side, pastor mi ní 30. Ṣe lè tẹ̀lé ṣe bẹ́ẹ̀. Ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi. Ṣẹ́gun fún mi o, ọmọ ṣẹ́gun fún mi. Bàbá ogun ayé mi lè lálejò. Ṣẹ́gun fún mi, óyá ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi. Ṣẹ́gun fún mi o, ọmọ ṣẹ́gun fún mi. Ogun ayé mi lè lálejò. Ṣẹ́gun fún mi. Ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi. Ṣẹ́gun fún mi o, ọmọ ṣẹ́gun fún mi. Ẹlẹ́dàá mi, ogun ayé mi lè lálejò. Óyá ṣẹ́gun fún mi. Óyá ṣẹ́gun fún mi o, ọmọ ṣẹ́gun fún mi. Kábíyèsí, ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi. Ogun ayé mi lè lálejò. Óyá ṣẹ́gun fún mi. Ọlọ́run kò ṣẹ́gun fún ọ̀sẹ́. Ogun náà kó wọlé. Ogun àìṣe. Ogun àmúbá kó wọlé nú ayé rẹ o. Ogun àrọ́mọbí kó wọlé ṣẹ́ o. Gbogbo ọwọ́ ogun kó jáde lára rẹ. Ọwọ́ àṣetì kó fi ọ́ sílẹ̀. Bàbá ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi. Ẹlẹ́dàá mi ṣẹ́gun fún mi o, ọmọ ṣẹ́gun fún mi. Ogun ayé mi lè lálejò. Óyá ṣẹ́gun fún mi. Sọ fún Ọlọ́run ṣẹ́gun fún mi o, bàbá ṣẹ́gun fún mi.
bàbá o ogun ayé mi lè lálejò Jésù àìlè máa ṣàyà gbàdúrà ogun ayé mi lè lálejò ẹlẹ́dàá mi ṣẹ́gun fún mi ayànà màkọ́sà túta tàlẹ́ màkàtà ó yà ṣẹ́gun fún mi lórí ọ̀nà o lórí iṣẹ́ lórí ẹbí iṣẹ́ fún mi ó yà ogun ayé mi lè lálejò ṣẹ́gun fún mi. Ẹnìkan gbàdúrà gbogbo tó farasin tó farapamọ́ tí ayé ò rí èyí tó sì ń ṣe ọ́ ọ̀pọ̀lọpọ̀ mi á sọ nǹkan mi ń ṣe mí nǹkan ń ṣe mí ẹ̀yin ló ń ṣe ọ́ dókítà gan ò lè rí bẹ́ẹ̀ ni gbàgbé títà ní wájú bá ayé ẹni ẹ jẹ́ àwa farahàn kíní kan báyìí ni nígbà tó ti fẹ́ finish irú ẹ̀ tán yẹn ni o mo fẹ́ kẹ́nìkan gbàdúrà ohun tó ń ṣe ẹ̀ kó jáde nínú ayé ẹ̀ ohun tó ta yóò fojú rí ohun tí ò yí wọ gan mọ́ tí ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ mọ́ ohun tí wọ́n tó ń ṣẹlẹ̀ sí ẹ tí ìwọ gan mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n ó ṣàmọ̀ pé o máa ń rí rìsọ́ọ̀tì ẹ̀ ni rìsọ́ọ̀tì ló máa ń rí ṣùgbọ́n bó ṣe máa ń ṣẹlẹ̀ yẹn o mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n o máa rìsọ́ọ̀tì ẹ̀ ní pígbà tó bá ti ṣẹlẹ̀ tán kí wá lè lè báyìí kí bá ń kiri ṣe wá ń ṣe mí báyìí ṣùgbọ́n kò yí ọ ó ti dààmú títí ẹ pe orúkọ Jésù ọ̀run ṣẹ́gun fún mi o give me that victory over this battle ọ̀run ṣẹ́gun lórí ṣẹ́gun fún mi sẹ́ ogun ayé mi tó ń lé lálejò sẹ́ ogun ayé ọmọ mi tó ń lé lálejò sẹ́ ní orúkọ Jésù ogun akọ mi tó ń lé lálejò sẹ́ bó ṣe ṣẹlẹ̀ kò yí ọ ìtẹ̀tẹ̀ kàtáyà máa kó pẹ̀lú sàtáyàbá bó ṣe bára rẹ̀ ń bẹ̀ kò yí ọ bá mo ṣe bára mi ń bẹ̀ láti ọba ìpín ìjẹun kí tó bá sọ fún mi pé èmi ni mi tí mi má rí ìwọ jẹ́ pé ìwọ gan ni gbogbo èèyàn ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìífẹ́fẹ́ ọ ni o ti rí ní tó bá fẹ́ pè ọmọ níbo yàyà ìmàkọ́sà ti wọ́n ní bíútì ibẹ̀ kàtáyà gàdàkàtàyà màkótó ní màkàtàyàbá ìwọ nàná màkọ́sà táyàbá ìwọ lọ ń lé káàkiri nàná ṣùgbọ́n nísìnyí níbo ẹ pé orúkọ Jésù oyóyóyó ṣẹ́gun fún ayé mi ṣẹ́ náà ìmàkáìlì màsáyà ogun ilé lálejò ní orúkọ Jésù mo ti dé ìkórìtà kò yé mi mọ́ o ní orúkọ Jésù mo ti dé ìkórìtà kò yé mi mọ́ ní orúkọ Jésù I've come to that junction that I don't understand. I don't know what to do anymore. I don't know what to run to, but I run to you. Mi ma bi ti ń sàṣìmà ṣùgbọ́n mo sásọ́dọ̀ rẹ̀ ní orúkọ Jésù Olúwa ṣẹ́gun fún mi ogun tí ò fẹ́ kí ìrìn àjò gbé ọ́ tí ò fẹ́ kó o ṣeré jáde ń bẹ̀ ó yá bí orúkọ Jésù Olúwa ṣẹ́gun fún mi 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 jẹ́ kí n mọ ìṣẹ́gun yìí ní orúkọ Jésù jẹ́ rí ìṣẹ́gun yìí Olúwa jẹ́ kí n mọ ìṣẹ́gun yìí Olúwa jẹ́ kí n rí ìṣẹ́gun yìí. Can you pray that you want to experience this miracle, that you want to experience this deliverance in the name of Jesus? Can you lift your voice to God? Bí o fẹ́ rí ìṣẹ́gun yìí, Olúwa mo fẹ́ rí ìṣẹ́gun yìí, Olúwa mo fẹ́ rí ìṣẹ́gun yìí, Olúwa mo fẹ́ rí ìṣẹ́gun yìí, mo fẹ́ rí ìṣẹ́gun ní ayé ọmọ mi, ní orúkọ Jésù, mo fẹ́ rí ìṣẹ́gun ní ayé ọkọ mi, ní orúkọ Jésù, mo fẹ́ rí ìṣẹ́gun ní ayé ayọ̀ mi, ní orúkọ Jésù, mo fẹ́ rí ìṣẹ́gun ní gbogbo ọ̀nà gbogbo, ní orúkọ Jésù makaya ba le prado katakaba le prendo totoli makaya le prendo kata dua lórúkọ Jésù Kristi Olúwa wa. I want to assure you àdúrà máa ń gbà fáwọn tó bá gbàgbọ́ gbà á. To them that believed, that prayed in faith, àdúrà máa ń gbà. Ọlọ́run sì máa ń ṣe ìyanu. I know that 100%. That what you are doing is not a joke. Yes, what you are doing is not a joke. If you put your heart and your faith in it, if you put your belief in Christ, àdúrà máa ń gbà. Ọlọ́run máa ń yí ìgbà padà fún èèyàn. There's nothing just happen. There's nothing called luck. I myself don't believe. Mo ní luck ni. Kò sí nǹkan jẹ́ bẹ́ẹ̀. Luck cannot prevail when there's someone that controls the affairs of men. Ọlọ́run ló orchestrate step in your luck. And so far there is a God that controls the affairs of men and is into all things. Ọlọ́run wà ní ohun gbogbo is into all things.
àdúrà ń gbà Ọlọ́run sì máa ń yí ìgbà padà. I know that. Àdúrà máa ń gbà. I can testify to it with my life. I can testify to it in the life of people that I've seen. Pé àdúrà máa ń gbà. There is a God. Ohun tó ń pè ní ẹni tó ń jẹ́ Ọlọ́run wà. Bí o tilẹ̀ fojú rí báyìí with your own eyes, ṣùgbọ́n wà. Tàbí ohun tó ń sọ yìí ò sọ lásán. You are not talking to the ear. O sọ sórí afẹ́fẹ́. O ń bẹ ẹnìkan tó ń wù ọ́ tó ń gbọ́. Ẹ pe orúkọ Jésù. Ìwọ ni kò dá sí ọ̀rọ̀ mi sẹ́. Mo dé ìkóríta kò yé mi mọ́. Olúwa mo dé ìkóríta mi ẹ̀ mọ̀ bí màá ṣe ṣe mọ́. Olúwa mo dé ìkóríta pé níbo màá yà sí. Mo dé ìkóríta pé níbo màá gbà. Mo dé ìkóríta yìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ dìde sí ọ̀rọ̀ mi o. Yìí ni màá kọ́ ni màá ṣáìdá. Ẹ má wo ọ̀rọ̀ mìíràn mọ́. Ẹ má wo ọ̀rọ̀ mìíràn mọ́. Oh, mataili makoli makaili masaira kaili makosaira. Mo ní kí Olúwa kó dìde sí ọ̀rọ̀ rẹ lónìí. Ní ìkóríta tó wà yẹn, at that junction of life. Ní ìkóríta níbi tó wà yẹn, tó mọ ibi tó yà sí mọ́ yẹn. Ní ìkóríta tí mo dé o. Ìkóríta tí ta ni màá fọ̀rọ̀ mi lọ. Ìkóríta báwo màá ṣe ṣe, ta ni ó ràn mí lọ́wọ́. Ó yá. Ìkóríta ta ni ó mú ilé ìkú òun ayé mi. Ìkóríta ta ni etí wo ní ń gbọ́ eléyìí. Bàbá. Ní ìkóríta tí mo fẹ́ yìí o. Ní orúkọ Jésù. Ní ìkóríta nú ayé gbọ́ ìga yìí. Ó yá. Ogun ọ̀run dìde. Màkáìlì Màsáyà. Orúkọ Jésù yàrá. Ní ìkóríta tí mo dé yìí. Ogun ọ̀run dìde. Ní orúkọ Jésù mi tó wà sẹ́. Ní ìkóríta ayé rẹ tó dé. Àìlì Màkáìtà kàtà. Gbogbo alágbá tó ní kọjọ́ lọ mọ́ lọ́wọ́. Ní orúkọ Jésù. Ogun ọ̀run dìde gbè mí níjà. Ní ìkóríta tí mo dé yìí o. At this junction, pé ta ni màá fọ̀rọ̀ mi lọ. Ìkàyí máa kọ́ pẹ̀rọ pàtà. Ní ìkóríta ta ni màá sọ fún. Ní orúkọ Jésù. Ní ìkóríta ta ni màá wí ọ̀rọ̀ tèmi fún. Ta ni màá gẹ́pẹ̀. Oyé ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí. Ní orúkọ Jésù. Ẹ mú ìjákulẹ̀ kó ònú ayé mi. Ẹ mú ìjákulẹ̀ kó ònú ayé àwọn èèyàn yìí. Ẹ mú àṣetì kó ònú ayé àwọn èèyàn yìí. Ẹ mú àbúbọ́ kó ònú ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù. Gbogbo ẹranko ènìyàn tí ń yọ lẹ́nu. Màkáìlì. Òye màúrà sí ìtàlíà. Gbogbo ẹranko ènìyàn tí ń yọ lẹ́nu. Ní orúkọ Jésù pàṣẹ Olúwa kó bá. Àmín. Mo ń gbàdúrà fẹ́ nìkan ni mo kó sọ fún yín mo ní gbé ẹnìkan. Pé ó pa olóńgbò. Màá tún sọ yes. Ó pa olóńgbò báyìí. Gbà tó máa wọ yàrá ìyá ẹ̀ ti kú. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo ti sọ rí. Màá tún sọ. Ẹni tó pa olóńgbò náà ló sọ ló fẹ́ náà ara ẹ̀ sọ. Òun pa olóńgbò. Màmá òun ló kú nínú yàrá. Bẹ́ẹ̀ ni olóńgbò lélẹ̀ ló pa kùrùtì. Ló wo oúnjẹ lórí. Bẹ́ẹ̀ ni. Gbàtú sí máa wọ yàrá. Ìyá ti kú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Mo ń gbàdúrà fún ẹnìkan ni. Gbogbo ẹran ẹ̀kọ ènìyàn tó dó tì ọ́. Gbogbo ẹran ẹ̀kọ ènìyàn tó dó tì wọ ìgangan tí mo ń bá sọ̀rọ̀ yẹn. Gbogbo ẹran ẹ̀kọ ènìyàn tó dó tì ọ́. Ní orúkọ Jésù ọfà Olúwa kó bá. Àmín. Ṣebí ọ̀rọ̀ Olúwa sọ pé òun ó ta wọ́n ní ọfà lójijì. Gbogbo ẹranko ènìyàn. Ní kàyí màkọ́ pẹ̀rú sàkálì màkálì màkọ́ sàtẹ́lì màkátàlẹ̀ màkàtàyẹ. Mọ̀yọ́lẹ̀ màkọ́ pẹ̀rú sàtẹ́lì màkàtàyàbò. Le frada kashanda yada. Mayule makoperu sakatali bagotele makataya. Mo gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run alààyè. Gbogbo ẹranko ènìyàn ìdodo ti ìwọ yìí. Ní orúkọ Jésù. Ọ̀run kó ta ní ọfà lójijì. Àmín. Ní orúkọ Jésù gbogbo ẹni tó lọ pé òun ò ní gbà. Agbákagbá tó lóun ò ní gbà. Ìmọ̀kímọ̀ tó lóun ò ní gbà. Ètekéte tó lóun ò ní gbà. Àbákàbà tó lóun ò ní gbà nítorí tiẹ̀. Báwọn ò ní gbà. Àwọn ò ní gbà. Àwọn ò ní gbà. Ìṣubú wọn bẹ̀rẹ̀ lónìí. Torí pé wọn fi ti Ọlọ́run ṣe. Ní orúkọ Jésù
ó yá kan ṣubú àmín. Gbogbo èèyàn tó lọ́wọ́ ò ní gbà wọ́n fi ti Ọlọ́run ṣe ní orúkọ Jésù ṣubú wọn bẹ̀rẹ̀ àìlèmọ̀kọ́rí màsáìdà. Gbogbo èèyàn tó lọ́wọ́ ò ní gbà wọ́n fi ti Ọlọ́run ṣe lọ́sọ̀ pé wọn ò ní gbà nítorí ọ̀rọ̀ rẹ̀. Ìṣubú wọn lẹ̀ ti bẹ̀rẹ̀. Ó ní wọn kóra wọn jọ, ó ní kò ṣe nípa tòun, ó ní àwọn tó bá sì kóra wọn jọ, ó ní wọn ṣubú torí pé ọ̀tá ilé rẹ̀, ọ̀tá òde rẹ̀, ọ̀tá ilé bàbá, ọ̀tá àdúgbò, ọ̀tá inú ìjọ, ọ̀tá láàrin ọ̀rẹ́, ọ̀tá láàrin ẹbí kò fi ti Ọlọ́run ṣe torí ọmọ rẹ̀ ní orúkọ Jésù. Ó yá kan ṣubú àmín. Ṣàbí makaili masaida. Mo bèrè fún àrá ọ̀run Olódùmarè ìkàtàyà màkọ́tò ní màkàtà lòpírò tẹ̀tẹ́lẹ̀. Mo bèrè fún àrá Ọlọ́run ní orúkọ Jésù. Ọba tó fi àrá gbígbẹ́ tú ọ̀tá Sámúẹ́lì ká. Gbogbo ọ̀tá rẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ọ̀tá ọ̀nà, gbogbo ọ̀tá òde, gbogbo ọ̀tá ìrìn àjò ní orúkọ Jésù. Èyí tó fẹ́ fi àyè oréré gbà ọ́ ní orúkọ Jésù. Olúwa tú wọn ká àmín. Ní ìpàdé òkùnkùn torí ti ayé rẹ lónìí. Màkàìdà ìmọ̀ wọn kó tú àmín. Ṣàbílẹ́dà ní orúkọ Jésù. Ète wọn kó bàjẹ́ àmín. Ẹlẹ́rù ni ó gbẹrù rẹ̀. Òun ẹ tó gbẹ́ kòtò ni ó jì sí kàtáyà bàkà ni ó jì sínú kòtò rẹ̀. Nànánà bá kàtàkàbà ní kò sọ́ndẹ̀ ní boko tẹ̀yà. Torí pé owó Ọlọ́run alààyè. Torí pé o képe Jésù nítorí ọ̀rọ̀ ayé rẹ̀. Ọ̀rọ̀ ayé rẹ̀ kó lójú àmín. Ṣàmì ní orúkọ Jésù. Mo ní torí pé owó Ọlọ́run fún àrọ̀ ayé ọmọ rẹ̀ yẹn. Mà kó bà kó pàkó sàtàyà. Torí pé owó Olódùmarè ìkàlí màsàbà tó dá ayé àtọ̀run nítorí ọmọ rẹ̀, lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀, lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀, lórí ọ̀rọ̀ ara rẹ̀. Ní orúkọ Jésù kó gba ojútùú àmín. Ṣàmì dáadáa. Ní orúkọ Jésù mo ní kó gba ojútùú àmín. Ní orúkọ Jésù torí kó owó Jésù ọmọ Ọlọ́run alààyè èyí tó kú lórí di àgbélébùú, èyí tó jìyà nítorí tiẹ̀ kó má bàa jìyà ló má jìyà, kó má bàa sọkún, kó má bàa rìn wòwò, wọ́n máa rìn wòwò, ó mọ̀ sí yẹ̀yẹ́ rẹ̀. Mo kò má kàtà ó dẹni ẹ̀gàn nítorí tiẹ̀ kó má bàa dẹni ẹ̀gàn láyé ní orúkọ Jésù. Torí pé owó Jésù ọmọ Ọlọ́run alààyè èyí tó kú lórí àgbélébùú, èyí tó sì jíǹde nítorí tiẹ̀. Óyá ogun yẹn kó parẹ́ àmín. Ogun tó bẹ wọnú àdúrà yìí ìkàtàyà, ogun ìdánimọ̀, ogun tó ti dá ayé rẹ mọ̀, ogun tó ti dá ọ̀nà rẹ mọ̀ ní ráyè máa kàtà, ogun tí ìwọ náà ti dá mọ̀ pé ní àsìkò báyìí ló máa ń wà, àsìkò báyìí ló máa ń ṣẹlẹ̀. Màwọ́lì máa kàtàkàbà, ogun tó dá ọmọ, ogun tó dá mọ̀ ní orúkọ Jésù pé tí n bá ti sùn báyìí ni nǹkan báyìí mo máa ń rí, pé n bá ti ṣe nǹkan báyìí, tí n bá ti nǹkan báyìí mo máa ń rí, tí n bá gbàdúrà nǹkan báyìí ló tún máa wà ní orúkọ Jésù. Ogun tó dá ọmọ, ogun tó dá mọ̀ ní orúkọ Jésù mo ní kó pòórá àmín. Ní orúkọ Jésù mo ní bí ìyàngbò níwájú afẹ́fẹ́, ó ní kí áńgẹ́lì Ọlọ́run kó lé wọn ní orúkọ Jésù. Mo wọ́n ní màkàlì bàṣáìdà. Gbogbo ogun tó dá mọ̀, ogun tó ti dá ẹ mọ̀, ogun oṣooṣù, ogun ọdọọdún, ogun ọdún, every yearly battle, every monthly battle ní orúkọ Jésù. Ogun gbà tó fẹ́ gbàre, ogun gbà tó fẹ́ kó kàn ọ́ ní orúkọ Jésù. Èyí tó máa ń yanjú, èyí tó máa ń farahàn ní orúkọ Jésù. Èmi sọnù àṣẹ ní orúkọ Jésù. Àṣẹ Ọlọ́run alààyè èmi sọnù àṣẹ ní orúkọ Jésù. Àṣẹ Jésù èmi sọnù ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ ìyè ogun náà kó parẹ́ lónìí àmín. Ogun tó fẹ́ gbaṣọ lára rẹ̀, ogun tó fẹ́ jẹ ọ́ wò láyé, ogun tó ní kò ní ríre wájú ọmọ yẹn o ní orúkọ Jésù. Ìwọ ogun ìwọlẹ̀ àmín. Ogun ọ̀run kó gbé ọ níjà àmín. Ogun ọ̀run kó jà fún ọ àmín. Ṣàbílẹ́dá ogun ọ̀run kó gbé ọ níjà àmín. Ogun ọ̀run kó jà fún ọ àmín. Ogun yẹn kó parẹ́ àmín. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù Ọlọ́run tó rán mi níṣẹ́ o. Màkàrà kọ́ọ̀lì màsáìdà. Èmi ò sì wí bẹ́ẹ̀ ni mi sì sọ. Ohun tó wí fún mi mo sọ ní orúkọ Jésù. Ó níbi tí ọ̀rọ̀ bá wà agbára bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Mo sọ̀rọ̀ ọba àwọn ọba jáde, ó sì dá kí agbára kó tẹ̀lé gbogbo èèyàn tó wọnú èdè yìí kàkàkàtàkàtà tí ayé ti dè, tí ayé di ọwọ́ rẹ tó di ẹsẹ̀ rẹ, èyí tó rọwọ́ gbé tó rẹsẹ̀ gbé, ó rẹsẹ̀ débi rè, ó rọwọ́ ṣe oréré ní orúkọ Jésù. Gbogbo èdè yẹn kó já àmín. Ẹ̀mí kàtáyà kàtọ́lìà
gbogbo àmì ìdánimọ̀ èyí táyé fi ṣe rárá èyí tó fi rí olóore èyí tó fi rí aláàánú èyí tó fi rọkọ èyí tó fi rí ọpẹ́ ní orúkọ Jésù gbogbo àmì ìdánimọ̀ ní ayé rẹ kó parẹ́ àmín ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìyanu àmín nínú ayé àwọn èèyàn yìí ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìtúsílẹ̀ àmín ẹ̀jẹ̀ Jésù ṣiṣẹ́ ìmúláradá àmín receive your healing receive your deliverance in the name of Jesus. Let the battle be over. Every spirit of barrenness in that marriage gbogbo ẹ̀mí àìléso ní orúkọ Jésù ní ìgbéyàwó rẹ gbogbo ẹ̀mí àìléso ní ayé rẹ bí ò ní léso ẹ̀mí náà kó jáde àmín ṣàbílà ní orúkọ Jésù àlejò ní àìlímàkọ́lí màsáìdà àyà yóò pa àlejò wọ́n sì fi bẹ̀rù bójú jáde gbogbo tó sá sí ní ọ̀nà rẹ nínú ọmọ ara nínú sani nínú ẹ̀jẹ̀ ní gbogbo àlejò yẹn ẹ jáde àmín ayé yìí kò ní ìtura àgọ́ ara rẹ kó mọ àlàáfíà ayé yìí kò ní ìtura àgọ́ ara yìí kó mọ àlàáfíà Olúwa Ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí àwọn èèyàn yìí kó rí ọ láàṣálẹ́ yìí Ọlọ́run ìpè bàbá arúgbó ọjọ́ yẹn o ìkà yìí mà sáìlì mà kọ́dà ó sà délé mà kàtàyà gbogbo èèyàn tó wọnú àdúrà yìí ó yẹ kán rí ìyanu ìwọ Jésù gbogbo èèyàn tó wọlé tọ̀ wá lónìí fi ògo pàdé wọn ṣe wọn lógo ńlá gbogbo èèyàn tó wọlé tọ̀ ìwọ Ọlọ́run wá lónìí makaili masaida ili makali makosa kali makoba kata lo saida kaole au shaida jẹ́rìí ọwọ́ agbára ìwọ Ọlọ́run ṣohun tó fẹ́ ṣe lónìí parí iṣẹ́ ìgbàlà rẹ parí iṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé wọn parí iṣẹ́ ìmúláradá yẹn kó di mímọ́ let it manifest in their life let it manifest in their home kí ayé yìí kó ní ẹ̀rí kí ayé yìí kó ní ẹ̀rí ògo kí ayé yìí kó ní ẹ̀rí níbi àdúrà kó Olúwa kó dẹ lóhùn ní gbàgbànú àdúrà ní gbàgbànú àdúrà gbogbo èèyàn tó ń wá ọmọ ẹgbẹ́ ọwọ́ nínú yìí ìwọ Ọlọ́run Ísírẹ́lì ní orúkọ Jésù ó lé ẹnikẹ́ni kò ní yàgànnú lé rẹ ní orúkọ Jésù gbogbo ẹ̀mí àgàn gbogbo agbára àgàn ó yá pòórá o jáde síta ní orúkọ Jésù inú rẹ kó gba ọmọ ara rẹ kó gba ọmọ látara rẹ ó yá kó orí tiẹ̀ bí pọ̀ sí àmín ṣàmì dáadáa látara rẹ pọ̀ sí àmín ní orúkọ Jésù ní ṣe lásán mọ́ àmín ò ní dúró lásán mọ́ àmín onídọ̀ọ́kọ láti bímọ ọmọ òun fò mọ́yàn ìkàlàmà kó pẹ̀rọ statalia ò ní dúró lásán mọ́ àmín Ọlọ́run kó wá tiẹ̀ jáde fún ọ àmín wọ́n tó ti wọlé ọkọ ilé ọkọ kó gbì ọ́ ilé aya kó gbì ọ́ ilé ọkọ kó gbì ọ́ ilé aya kó gbì ọ́ ilé ọkọ kó gbì ọ́ ìgbéyàwó rẹ ò ní dànù kò ní bàjẹ́ o ti dúró pẹ́ ọ̀run kó ṣàánú fún ọ àmín sàmì dáadáa you have waited enough you have waited enough o ti dúró pẹ́ ó yá gba àánú yìí àmín náwó jáde síta gba àánú yìí àmín stretch forth your hand ó yá náwó jáde síta gba àánú yìí àmín ní orúkọ Olúwa Ọlọ́run alààyè gba àánú yìí àmín ṣáì kọ́ọ̀lì mẹ́sàáìdà ní orúkọ Jésù ọmọláwọn alààyè gba àánú yìí àmín ìwọ Jésù mo ti gbé ọ sókè níwájú àwọn èèyàn yìí mo pè ọ ní ọba mo sì pè é ní Ọlọ́run mo sì pè é lólùgbàlà ìwọ Jésù mo ti gbé ẹ sókè níwájú àwọn èèyàn yìí pé Ọlọ́run ni ọ́ ọba ni ọ́ olùgbàlà sì ni ọ́ ó yá bó o ṣe tó yẹn ó yá jẹ́ kí gbogbo èèyàn kó mọ̀ o àmín mo ti pè é ní Ọlọ́run lójú wọn mo sì pè é lólùgbàlà mo sì pè é ní ọba àwọn ọba ní orúkọ Jésù bó o ṣe tó yẹn ìwọ Jésù kó di mímọ̀ àmín gbogbo etí tó gbọ́ mi yẹn lórúkọ Jésù kó di mímọ̀ nú ayé wọn àmín bó o ṣe tó sọ di mímọ̀ nú ayé àwọn èèyàn yìí ayé yìí kó lẹ́rìí ojú òní tì ọ́ ohun tuntun kó ṣẹlẹ̀ thank you my daddy in Jesus' name we pray amen. Can you ask God for what you need? Yes, ẹ jẹ́ sọ tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ó bá jẹ́wọ́ ìgbélu ni Ọlọ́run ló nílùú
ìwé ìgbélu yẹn á bọ́ sí wọ́n á fi bẹ̀ẹ́ gangan ni bẹ́ẹ̀ ni ọlọ́run ló ní ìlú president lórí ọlọ́run lórí senator àwọn senators lóní ọlọ́run kọ́ kò sí ọlọ́run ló ní ìlú there is a law in the land ṣẹ̀ṣẹ̀ rẹ ti tẹ̀ ẹ́ olóní ìlú olúwa ló nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ayé àti àwọn gbogbo àwọn tó ń gbé bẹ̀ so you are in the right place táìpé ìwé ìgbélu yẹn ni it has been settled gbàgbọ́ bẹ́ẹ̀ ó yá bèrè ohun tó fẹ́ lọ́wọ́ ọlọ́run kanlẹ̀kùn àánú yẹn níwájú ẹ̀ yóò ṣí fún ọ. jẹ́ ń ránu gbà o jẹ́ ń ránu gbà ṣé bí ìwọ lọ́lọ́run àánú jẹ́ ń ránu gbà jẹ́ ń ránu gbà o jẹ́ ń ránu gbà sẹ́ ṣé bí ìwọ lọ́lọ́run àánú jẹ́ ń ránu gbà jẹ́ ń ránu gbà o bàbá o jẹ́ ń ránu gbà sẹ́ ṣé bí ìwọ lọ́lọ́run àánú jẹ́ ń ránu gbà ayé yín kó ránu gbà o ohun tẹ́ pè lédè yẹn lórúkọ Jésù kó di mímọ̀ bẹ́ẹ̀ ṣe pé kó farahàn kó jáde sí yín kó tó yín lọ́wọ́ kó bá yín kalẹ̀ kẹlẹ́rìí ohun ògo bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. By God's grace, the prayer continue. Tonight is Tuesday. Let's see if there's grace for me to come. I'll be back tonight by, it's going to be around 12:30 now because now they have changed the time. If you promise you're going to be here, not like I'm going to be here, that now we'll be sleeping. Hallelujah. Praise the Lord. I'm just, so maybe tonight and also this weekend I'm going to open the line for Thanksgiving, to give thanks, to give our testimony, but it's also good to give our testimony to God. Maybe this weekend or this Friday or something like that. And I know that Lord Jehovah God will do great things in our life. And this Sunday is Easter Sunday, is Resurrection Sunday, when we have victory over all things, where Jesus Christ fully finished the work for us. And that work will manifest in our life in Jesus' name. So let's put in mind, and tomorrow Wednesday, and tomorrow is Wednesday, there will not be a Bible study tomorrow because we have a naming. So let's see how things are going to work out. We have a naming tomorrow. Okay, so that's it. And the Lord Jehovah God will do great. For those that share it, kí Ọlọ́run kó mú ìyanu farahàn. Mo pọ̀ pọ̀lọpọ̀ àwọn míì, I look at the 30 sometimes, ó máa ń kọ́ mi lẹ́la sí pé 30, but but I know some people are still doing it. Lórúkọ Jésù, ìyanu kó ṣẹlẹ̀. Gbogbo ẹni tẹ́ share, ìwọ tó share 1, ìwọ tó share 2, kò sẹ́ni tó lérè ńbẹ̀. Lórúkọ Jésù ẹ gba ìbùkún. Lórúkọ Jésù ẹ gba ìbùkún. Lórúkọ gbogbo tó ń gbọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ ìsókè, Ọlọ́run kó gbé ọwọ́ yín sókè. Májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ kó ṣẹnu ayé yín. Àbùkù dájú fún yín o. Ojú ò ní tì yín ní gbogbo ọ̀nà tẹ́ ti ń ṣe. Lórúkọ Jésù, Ọlọ́run kó ṣẹnu ayé yín. Lórúkọ Jésù, ògo kó farahàn. Thank you, my daddy. Ìtura kò dé bá ayé yín. Ògo kó farahàn. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù ló wà. I don't know, I keep on hearing this name. Motunde. I keep on hearing it. Mo ti dáhùn tipẹ́tipẹ́. Lórúkọ Jésù, ìyanu kó ṣẹlẹ̀. Ìyanu kó ṣẹlẹ̀. Princess, ìyanu kó ṣẹlẹ̀. Àti ìyàn máa ń jẹ́ princess. Ìyanu kó ṣẹlẹ̀. Lórúkọ ìyanu kó ṣẹlẹ̀. Ògo kó farahàn. Thank you, my Father. Ọ̀nà ńlá, ọ̀nà ṣí sílẹ̀, ọ̀nà ńlá, ọ̀nà ṣí sílẹ̀, ọ̀nà ńlá, ọ̀nà ṣí sílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀ yẹn, ọ̀nà ńlá, ọ̀nà ṣí sílẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Thank you for being here. See you tonight by 12:30, 12:31. And the Lord Jehovah God will do great things in our life in Jesus' name. Let's share the grace together. Orí ọ̀fẹ́ Jésù lọ wá.
Olúwa kó yọ omi ẹ̀ sí mọ́ omi ẹ̀ kó di ẹ̀jẹ̀ Jésù kẹ́ padà pẹ̀lú ẹ̀rí gbogbo ètò wọnú àdúrà yìí ẹ ní ẹ̀rí ńlá o kẹsì rí Olúwa oorun yín kó jẹ́ oorun dúdùn bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Thank you for being here. God bless you. See you tonight by 12:31. Bye bye. Alágbára ni olùkọ́sí lẹ́jẹ̀ alágbára.